Yorùbá apá kan nínú ilẹ̀ òtù òjìrè ni. Tí a bá sọ pé Yorùbá kò cover, ṣùgbọ́n ẹ̀yà kan nínú ọmọ ilẹ̀ òtù òjìrè ni. Ó ní Yorùbá. Ibi ni orírun òtù òjìrè. Ní àtijọ́, gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè ní Ifẹ̀. Wọ́n lè máa rí pé Ifẹ̀ pọ̀. Ifẹ̀ dàbí Nàìjíríà báyìí. Àbí tí ẹ bá dé Ọ̀yọ́, tàbí Nàìjíríà lẹwà, Ọ̀yọ́ lẹwà. Tí ẹ bá dé Ọ̀ṣun, Nàìjíríà lẹwà, Ọ̀yọ́ lẹwà. Nàìjíríà. Ifẹ̀, orílẹ̀-èdè ní Ifẹ̀ ní àtijọ́. Àwọn ẹ̀yà orílẹ̀-èdè tán wá jẹ́ aborigine ni àwọn tó wà ní ilé ni wọ́n á fi ń jẹ́ Ilé Ifẹ̀. Òun ni capital ní bí Aso Rock, tí Ọọ̀ni dẹ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè àkọ́kọ́ káàkiri àgbáláyé. So tí a bá sọ pé system tí Nàìjíríà ń lò báyìí bí àwọn template Ifẹ̀ àtẹ̀yìnwá ni, torí pé ní àtijọ́ àṣẹ Ọọ̀ni ó kọjá Sierra Leone. Tí Ọọ̀ni bá pàṣẹ ní Ifẹ̀ ó kọjá Sierra Leone, torí pé àwọn ẹ̀yà pọ̀ tó jẹ́ pé Ifẹ̀ ìpìlẹ̀ ni wọ́n tí wọn kò mọ̀ pé Ifẹ̀ làwọn báyìí. Ìbéèrè tẹ́ béèrè a máa débẹ̀, torí ẹ̀yin gan mọ̀ pé Ifẹ̀ ni àwọn tẹ́ béèrè ọ̀rọ̀ yìí, tẹ́ béèrè lórí ẹ̀ máa ṣàlàyé débẹ̀. So a ti sọ pé láti Òkè Ọ̀rà, ibi tí ayé Ifẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ. Ibi tí àwọn àgbààgbà ti rọ̀, ẹ ṣáà gbọ́ pé wọ́n rọ̀. Ibi tí wọ́n ti rọ̀ nìyẹn, kì í ṣe àti ibí. Òkè Ọ̀rà ni wọ́n ti rọ̀ kalẹ̀. Ní ìgbà tí a rọ̀ kalẹ̀ lókè Ọ̀rà, wọ́n dúró ní àwọn ibìkan tí à ń pè ní Ìwáràn. Ìwáràn yìí ìlú ni tí a bá ti dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ Òkè Ọ̀rà sílẹ̀. Ìlú Ìwáràn yìí gangan ni oríkì Ifẹ̀ ti jáde. Nítorí pé bí wọ́n ṣe dà gẹ̀rẹ̀gẹ̀ kúrò lórí Òkè Ọ̀rà, náà wá ń wo ilẹ̀ lọ sálálú pé àṣé ibi tí ìwà láàyè ti bẹ̀rẹ̀ ní Ìwáràn, ibi tí ìwà ti ràn káàkiri. Ìlú wà ní Ìwáràn, àwọn ọba jẹ ní Ìwáràn. Ní ìgbà yẹn, a pín ìjọba Ifẹ̀ sí 16. Tí à ń pè ní àwọn àgbààgbà 16. Ní ìpìlẹ̀ ọba ni àwọn àgbààgbà 16 Ifẹ̀. Ẹ máa rí pé ní Èkìtì wọ́n ní àwọn aládé 16. Wọ́n ń kọ́pì ilé tán ti kúrò ní Ifẹ̀. Àwọn ọba aládé 16 yìí, àwọn ni ancient ọba ìpìlẹ̀ Ifẹ̀. A máa ń pè wọ́n ní Elú. Elú túmọ̀ sí Lord Emperor. Àwọn tó ju ọba lọ. Àwọn kì í ṣẹgbẹ́ ọba. Ẹni tí Elú jọ ń figagbága pẹ̀lú ẹ̀ ní Ọọ̀ni. Nítorí pé ìtẹ́ Ọọ̀ni Elú ni. Elú ló ń jẹ Ọọ̀ni. Ṣùgbọ́n ṣé ẹ ti gbọ́ tó máa ń kí Ọọ̀ni tó máa ń sọ pé elúkélú kì í tọ́ Ọọ̀ni. Ṣé ẹ ti gbọ́ rí? Nítorí pé nínú àwọn elú yìí hierarchy wà. Lower keda nínú elú kò lè jẹ Ọọ̀ni. Eléyìí tó bá ní highest rank nínú elú ló máa ń jẹ Ọọ̀ni. Òun náà fi ń wọ̀nù pé stew Ọọ̀ni yìí o, ordinary elú kò lè jẹ o. Ṣùgbọ́n Ọọ̀ni gangan elú ni. Ó ní ẹ fi máa rí i pé ṣé ẹ ti rí adé òró rí? Adé òró? Àwọn adé ṣẹ̀ǹbáyé ni, àwọn ìpìlẹ̀ adé. Ẹ ti rí arè rí? Arè tí wọ́n ń gbé lọ́jọ́ ọlọ́jọ́. Bí òró ṣe rí ni arè ṣe rí. Ìlú wo ni wọ́n ti ń dé adé òró? Àwọn ọba ìgbà ìwáṣẹ̀ tí mo sọ, àwọn ọba aládé 16 ló tù Ifẹ̀, òun ni wọ́n ń dé. Ìyàtọ̀ wọn àti òró ni pé nítorí pé ẹni tó bá ti jẹ Ọọ̀ni ó ti wà central government ló wà yẹn, òun ló máa pàṣẹ yíká. So a wá fi nínú máa ń pè ó nìkan tó máa ń pè kí n tó máa ń fi sára dé Ọọ̀ni, mo fẹ́ rántí ń sìn. A wá fi ẹrù Ifẹ̀ sí arè lára. Arè nígbà tí ẹrù Ifẹ̀ bá ti dí ara arè, ó ti ju òró lọ. Ṣùgbọ́n símbò adé ìpìlẹ̀ yẹn náà ni bóyá rí lélẹ̀. Bí àbádé sórí bóyá máa rí lélẹ̀. Ẹ lè search ẹ online, ẹ máa rí. So bí ó ṣe rí nìyẹn.